àwọn bàbá sẹ́lẹ̀ kan náà pa àbúrò mi o nísìrọ̀lẹ́ yìí ìṣẹ̀lẹ̀ kàyéfì ńlá sì ni. kò dá ẹ má sọ pé bàbá sẹ́lẹ̀ kan pa àbúrò yín torí kò dá yín lójú tí rárá ẹ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ ni ẹ lè sọ pé bàbá sẹ́lẹ̀ kan pa àbúrò yín ẹ má ti sọ báwọn ẹ ṣàlàyé síwájú. ní tó ṣẹlẹ̀ ní sà ní dédé bí ó aago bí ìrọ̀lẹ́ bí aago 5 ọmọ àbúrò mi ó jẹ́ ẹni tó yẹ pé kò sẹ́ni tó mọ̀ ládùúgbò gbajúmọ̀ gan ó máa ń ṣeré lọ bẹ́ẹ̀ ló sì máa ṣeré padà wá bóyá nǹkan bí after like 20 minutes á ṣeré padà wá nílé so ó ṣàdí bí ìrọ̀lẹ́ yìí bí aago 5 àti expect pé yẹ kó ti padà wọlé kó ti ṣeré wọlé padà àṣàrí àti mo tún rábùrò mi kejì rẹ pé bí a kò lọ yẹ̀wò kó gbogbo tó máa ń ṣeré lọ àárí kó padà wá ló bá di pé bóyá kí èmi náà tẹ̀lé lọ mo ṣàtẹ̀lé àbúrò mi lọ yẹn mo tún wá lọ sí ọ̀nà ibi skul wọn níbi pápá pé ọ̀nà ibi tó sábà máa ń jẹ lọ tó máa ń ṣeré lọ nìyẹn by the time tí máa fi dé padà mi ì bá wọn yà nílé so mo wá padà wá gbọ́ pé ìgbà táwọn náà fẹ́ ṣe tán káwọn náà fẹ́ máa jáde tó fẹ́ máa wá lọ ìgbà yẹn dáàdì mi náà ti dé ni ẹnìkan wá tẹ́ni pé àbúrò mi ó ti ọmọ kan Sunday ó ti sínú kànga. ọmọ ọdún mélòó làbúrò yín yẹn. ọmọ ọdún 4 ni sà. ọmọ ọdún 4. bẹ́ẹ̀ni. ok. so wọ́n ló ti sínú kànga wọ́n wá kó bàtà rẹ̀ wá nípa àbúrò mi ti. wọ́n kó bàtà ta ni wá. bàtà àbúrò mi. ni wọ́n kó wá. wọ́n kó wá bá wa. wá bá yín. wípé àbúrò tí yín ó ti Sunday sínú kànga. sínú kànga. ok. bíi ti bó kò yé wa àbúrò òun wá dà òun dà tó láwọn gan ti ń wá bóòlù àbúrò sì ti ọmọ yẹn sínú kànga kò lè dájà kò lè sìn kankan. Sunday yẹn ọmọ ọdún mélòó lòun. bíi 6 náà ni irọ́ náà ni wọ́n. irọ́ ni wọ́n. ẹyin o. ok. so by the time yẹn ṣá wọn kì í kẹsà mọ bọ o kan wá o wọn ṣá tẹ̀lé wọn lọ ẹgbẹ́ bá yẹn sọ bọ́sẹ̀ tẹ̀lé wọn débẹ̀ kànga wọn gan kì í sí kànga bíi 12 feet ni ó fi jìn bí àgbà odidi àgbàlagbà méjì tá a bá gbé lórí ara wọn ló fi jìn so wọ́n rẹ́nu rẹ̀ so wọ́n dé gan omi òjò ní bẹ́ẹ̀ náà bí omi green báyìí ló ń bẹ́ẹ̀nu rẹ̀ bí omi òjò ló rọ̀ sí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn níbi àgbàlá wọn lẹ́yìn ó níbẹ̀ so wọ́n sọ wá dé báyìí kí ọmọ tí a wá dà pé kíni ẹ̀kan mo rò bí ọ̀rọ̀ ṣáà wọ̀n bẹ́ẹ̀ ó wá di ìjà léke ìgbà tí mo ti dé padà gan mo padà wá lọ ń báyà pé kí ló tún ṣẹlẹ̀ o gbà náà wáyà explain fún mi ìgbà yẹn ṣe ìyá àti bàbá wọn gbọ́ kankan mọ́ torí ó ti dìjà bẹ́ẹ̀ yẹn náà pé ọmọ tí àwọn àdá àwa ti ń wá tipẹ́ sùn ìgbà tó ọmọ tí wá ti ọmọ yẹn sínú odò sẹ́ẹ̀ lè lẹ́pa ó jágbàlagbà tó yẹ pé ó lè sáré jù yín lọ ẹ sì mú wálé ẹ wá ń kó bàtà wá ọmọ dà so ibi tọ́lá ti ń sin tó jọ́ ń fà wọ́n wá dádì àti mọ́yìn mi wọ́n wá lọ sí police station gbà yẹn ipe wọ́ ọ̀run ò lélẹ́yìí a ti ń wọ́ ọmọ fún bíi almost wákàtí kan táìmù tó ń sọ yìí ó ti ń lọ bí i 6:30 toró ti ń pẹ́ gan ó ti ń pẹ́ gan máa òkè mi àti bàbá yẹn làwa jọ lọ ẹnìkan náà dẹ́gbà lẹ́yìn ilé wa náà bọ̀dá Ahmed àwọn náà pẹ̀lú ọ̀rẹ́ wọn kan náà dáìka ọ̀rẹ́ wọn yẹn náà lórí àmì ké bọ́yẹn bí mo ṣe ń gbọ́ àwọn náà kó bàtà wá tọ́wọ́ bá àwọn yà ń lé pé ọ̀rẹ́ ta ni ọ̀rẹ́ bọ̀dá Ahmed yẹn ìbẹ̀lẹ́yìn ilé ọ̀dọ̀ wa yẹn náà ni so èmi bàbá àti àwọn méjèèjì tọrọ yẹn ti di wàhálà tó gba gbogbo táàmì yẹn gan àwọn ìyá ti jọ lọ sí tọlọ́pàá àbí nǹkan so àwa padà lọ síbẹ̀ yẹn ẹ̀yin kan gan èmi wá lóye kí ọmọ igi sábà sí wá bí wọn kí wọn bóyá wọn dé torí kí sábà sí lọ náà bẹ̀ gan so aṣáwo kan gan yẹn kó rí ìrìn tírèsì omi kan báyìí bẹ kò rí tírèsì omi kan rà bí kan gan yẹn gan mọ́ kí àwa mú jọ parun níbi ilé kan báyìí wọn àti kọ́ tán náà níbi bẹ́ẹ̀ àfijẹ́ inú kan gan yẹn pé ọmọ wa dà tán ní kò sómi gan bí bó lẹ́sìn ní ẹ̀ tó aṣáà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ a ti fi ń gun a tó wá fi yẹ bí omi yẹn ṣe bẹ́ẹ̀ ṣe gbìn tó bá a ṣe fa fi wọn báyìí àwa ayọ́jáde á fi wọn ara wò ẹni tó fi wọn ara wò yẹn gẹ́gẹ́ ju mi lọ díẹ̀ so ó débi ọrùn wọn bíi débi ẹnu ká fi wọn bó ṣe jì sí pé kànga ẹjí òun kò dẹ̀ sọ kán tán kò kán tán so aṣá kò pẹ́ rẹ̀ báyìí la gbá ariwo náà nínú sẹ̀lẹ̀ yẹn bóyá ẹlẹ́mìí ni o àbí nǹkan kò tiẹ̀ yé mi bá a ṣe wọlé lọ báyìí torí àti wọlé gan ibi kànga làwọn kan wò àti wọlé sẹ̀lẹ̀ gan so kò pẹ́ rẹ̀ tá wọlé báyìí rẹ́ kí ló ṣẹlẹ̀ wípé tọrọ ọmọ náà wá dé pé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ọ̀rọ̀ ọ̀run ni kò tiẹ̀ tí gbàgbé kan yé wa pé àtẹ̀ nídìí ládà bá a fẹ́ yẹnu kànga o bá a ṣe bọ́ sí ju ibi tí kí ládà wá ibà yà bá wọlé yẹn wòlíì yẹn náà bẹ́ẹ̀ bá a sì gbé ládà àwa ti bọ̀ nù kànga yẹn so ọ̀rẹ́ bọ̀dá Ahmed yẹn ló wọnú kànga yẹn lóòótọ́ torí táìmù ò sí pé tó bá ṣe gbé bọ́ sí wọnú rẹ̀ báyìí náà wọ́n ti ọkọ̀ fa wí dòdò jáde kà ìyàmí tiẹ̀ tí wọ́n gọjá kò pẹ́ rẹ̀ báyìí òkú àbúrò mi náà gbé jáde o. wow. bọ́ sí fa ẹ torí bí ẹsẹ̀ báyìí náà sì fa àwọn gbòòlì wọnú mi yẹn tán bomi ẹ ti mọ̀ débi yìí omi ò dà bí omi green rárá dábàá bí omi kò tí ì léfo gan. kò léfo gan kò tiẹ̀ yé mi rárá. àbúrò tí wọ́n sọ pé ó ti ọmọ Sunday tí kànga lẹ́ padà bá nínú kànga yẹn. ẹ kànga kú ẹ tán sínú kànga yè bó ló ṣe plọ́ọ̀mù mọ́ra wọn. kò pẹ́ wá ṣe yọ ọmọ ẹ jáde sábà yìí pé jìnnìjìnnì bómi pé kò pẹ́ rẹ̀ báyìí àgbè
mo fẹ́ mọ tẹ́ gan kí nǹkan kò jáde lẹ́nu rẹ̀ gan bí mo ti tẹ̀ tó ó kàn ebi lòún jáde oúnjẹ tó jẹ sínú ó pẹ̀lẹ́ báyìí àgbẹ̀ lọ sọ́sibítù àdọ́gba ní ọ̀nà health center ó pẹ̀lẹ́ báyìí wọ́n yẹ àwọn ọmọ tá a tẹ̀ báyìí tètè àtẹ́ǹdì sí wa so wọ́n yẹ wọ́n wo stethoscope àti lórúkọ ẹ̀ wọ́n fi gbọ́ heartbeat ẹ̀ wọ́n wo bíbá wọ́n láwọn gbúrò ẹ̀mí ẹ̀kan lára ẹ̀ mọ́ omi lásán ni pé ó yẹ ká lè wá nǹkan sí kékeré wọ́n láwọn kò sẹ́mi ẹ̀kan lára ẹ̀ mọ́ ní pé ká má bínú pé àlejò wà níbi àlefọ́ lọ́ngì tó èrò ti ń sún ọmọ kò sẹ́ni tí ó mọ̀ ládùúgbò èrò ti pé gbogbo wájú hospital yẹn èrò ti péjọ sílé gan. ọmọ ọdún mẹ́fà péré ni kò pẹ́rẹ́ báyìí ni ìrírí ẹ̀ tí wọ́n á rí pé ó ti ń pọ̀ jù gan. ṣé mọ́mí yín lọ sí station. bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí kún station bí sáwọn náà pé ẹ dúró bó lẹ́sìn ní kí n gbé òkú àbúrò mi lọ lé ṣé kíyà mi dé bókù ọmọ ń lé ni ẹ ní sùúrù díẹ̀ sí i ọlọ́pàá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sàṣọ pé rárá dókítà gbọ́dọ̀ dí o ó ti ń dín gbá ó ti ń dà o pé sẹ́yìn pa fẹ́ sọ hospital àwọn ló kọ́ ni òkè ó nọ́ọ̀mà bọ̀ ẹ ṣe ní sùúrù díẹ̀ sí i. ọmọ ẹ ní kí lorúkọ ẹ kí lorúkọ ẹ. Adémídé ni. Adémídé. ó ti kú báyìí. kò yìí sí ọmọ tí wọn kò sú àpò omi lára rẹ̀. ẹni tó wá pè yín gan pé ọmọ yín ó ti ọmọ tó àwọn sí kànga bó lẹ́yìn wà báyìí gan ó ti wà ń sẹ́ẹ̀lì báyìí ó ti dàbà mò ń bọ̀ àwọn náà ti wà ní ó ti dàbà.